Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ọmọ Odùduwà tòótọ́. Ìwé tí mo kọ yìí mo kọ sí gbogbo yín ni, ṣùgbọ́n mo gbé ti Ọ̀ṣọ́mọ̀wé tí Oǹdó àti Ọlọ́wọ̀ sí bíbá yìí nítorí pé nínú gbogbo yín àwọn méjì tí mi ti pàdé nìyẹn. Ẹ jọ̀ọ́ ohun tó wà nínú ìwé yìí, àwọn ìbéèrè yìí mo fẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ jẹ́ ká wo ohun tó wà nínú àwọn fídíò yìí. Ẹ máa rí pé àwọn ìtàn yìí ò jọra wọn. Àwọn kan tó wá níbi ìkẹyìn, àwọn kan tó wá sọ ìsọkúsọ nípa ẹ̀yin ọmọ Odùduwà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ ká ṣe ìpàdé ní ọ̀dọ̀ kábíyèsí Ọọ̀ni, ká ṣe ìpàdé ní ọ̀dọ̀ kábíyèsí Ọọ̀ni láìpẹ́. Ìkan ọmọ méje tí ọ̀kan bí ni Ọ̀rànyàn. Ọ̀rànyàn lọ́lọ́run wá gbé ọlá fún torí pé ó jẹ́ akíkanjú ọmọ ọba, ó jẹ́ akíkanjú èèyàn. Alákétu àfọ́bí Odùduwà torí oníyàn ìpele gbọ̀n gbàgbà ní jẹ́. Ọ̀dọ̀ ààfin Ọ̀ràngún Ìlá ni a wà yìí, ẹ jẹ́ ká gbọ́rọ̀. Mo kí ẹ̀yin bàbá wa nínú àwọn ọmọ Odùduwà ọ̀ràn tó lágbà, nínú àwọn ọmọ Odùduwà ọ̀ràn tó lágbà, nínú àwọn ọmọ Odùduwà ọ̀ràn tó lágbà, ọ̀ràn tó lágbà, ọ̀ràn tó lágbà. Àwọn èèyàn ń fọ́ ọmọ oríṣiríṣi àwọn ìtàn lóyà lèmi mo lè jẹ́ historian. Èyí ṣe nǹkan tí ó bà ìtàn Yorùbá jẹ́. Ààfin Aláàfin náà wà yìí, ẹ jẹ́ ká gbọ́rọ̀. Àkọ́bí Oòduà-dé, àkọ́bí Oòduà-dé, àkọ́bí Oòduà-dé, Adédùnlóyè-dé, Adédùnlóyè, Alákétu ti ilé Kétu, àkọ́bí Oòduà. Nílé Alákétu, àkọ́bí Odùduwà. Bó ṣe wà nìyẹn o. Kábíyèsí o, ikú bàbá yèyé, aláṣẹ ìkejì òrìṣà. Ọmọ méje Odùduwà bí. Àkọ́bí olówá ló àtẹ̀kẹ́kẹ́ Alákétu olójàkọ́bí bàbá tẹ̀ olà kọ́bí Odùduwà oló àtẹ ìlú Ìkétu. Ọ̀nìkejì àbú ẹ̀ olótẹ ìlú Ìṣàbẹ̀. Ọ̀nìkẹta ìlú Ìgànfòfóònù ń pè bẹ́ẹ̀. Nàìjíríà ń kọ̀wé ìtàn púpọ̀ fún ilẹ̀ Ìkétu. Àkànní Adédùnlóyè Adérọ̀mọ́lá àkọ́bí Odùduwà. Ẹ jẹ́ ká lọ ààfin Olúgbọ́n torí lè gbọ́n. Ọ̀kànbí lẹ́yìn ìgbà tó wá bí ọmọ tán tó bí Ọ̀kànbí yẹn tán ó wá tẹ̀ tó bí àwọn ọ̀rọ̀ mi títí tó di dọ́dọ̀ yìí. Onípopo owú la kọ́dá torí pé obìnrin ni ìyẹn Aláàfin ló wá kẹ́yìn, ṣùgbọ́n Aláàfin tó kẹ́yìn yẹn apá kan Ògún apá kan Oòduà ló fi jọmọ líle. Pé wọ́n sọ̀tàn wọn ọmọ ta ṣẹ́rí àwa ọmọ Oòduà gangan ni àwa tá a jẹ́ dàrẹ́tì yìí a gbọ́dọ̀ máa ríra wa ní lóòrèkóòrè láti máa sọ ìtàn láti máa jọ jíròrò. Pé òun la kọ́dá ó níbi tó ti bẹ̀rẹ̀ kò dédé wáyé. Àkọ́bí Oòduà ọba àkọ́kọ́ tí Odùduwà fi jẹ́ òun ni bàbá wa Ajíbọ́sì. Àwọn bí ojú èmi Aláàfin of Ọ̀yọ́. Aláàfin tuntun rèé, àwọn Alákétu mọ ọ̀nà wọn lọ́dọ̀ Aláàfin, ṣe ti rí wọn níwájú tẹ́lẹ̀, wọ́n máa wá sọ́dọ̀ Aláàfin tí ẹ bá tètè ṣe ìṣọ̀kan ẹ̀yin ọmọ Odùduwà kẹ́ gbé òdodo ìtàn kalẹ̀. Tí Alákétu bá ti wá sọ́dọ̀ Aláàfin ní tó máa gbé sórí Aláàfin á dẹ̀ ṣòro púpọ̀ láti yí padà tó máa ti gbé sórí Aláàfin. Ẹ jẹ́ ká gbọ́ tí kábíyèsí Ọọ̀ni òrìṣà. Ọba Benin ó jẹ Aláàfin lọ. Olé Oòduà Láti tú ẹ pé kò tẹ̀ sí tó Aláàfin ò tẹ̀ súnmọ́ ní rárá pàápàá. ọba wo ló. When the Ajero, one of the direct sons of Odùduwà, came to this town, Ajero, like I said, is a direct son of Odùduwà, one of the 7 most prominent sons of Odùduwà. Ajero is in the number 4 position. That is, I have 3 senior brothers and 3 junior ones. Ẹ wá gbọ́ èyí táwọn lè wá sọ òun ló wá bàjẹ́ jù ọ̀hún wá tẹ̀ dárúkọ kọ́kọ́ nú gbogbo àwọn tí a ti mọ̀ àwọn míì náà wá ń dárúkọ àwọn àfi bíi méjì sí. Ṣé òdodo ìtàn eléyìí ni ṣá? Èwo wà lódodo? Ẹ ká máa gbọ́ gbogbo ẹ̀ lọ. Ìbejì ni àkọ́bí Oòduà. Bẹ́ẹ̀ ni Táyé àti Kẹ́hìndé, ìkan ìyá Alákétu, ìkan ìyá Olówu. Ìyẹn ni Iyùn-adé. Bẹ́ẹ̀ni. Òun ni Iyùn-adé. Kẹ́hìndé. Iyùn-adé òun náà ló ń jẹ́ Kẹ́hìndé. Bẹ́ẹ̀ni. Òun ló bí Olówu. Bẹ́ẹ̀ni. Olówu àkọ́kọ́. Olówu àkọ́kọ́. Ta wá ní ìkejì.
ìyá alákẹ́tù bẹ́ẹ̀ ni. ó dáa ìbejì ni ọmọ Oòduà àkọ́bí bẹ́ẹ̀ ni. òdìmẹ́ni òdìméjì Táyé Kẹ́hìndé Ìdòwú ńkọ́. Ìdòwú ni Adétìnrìn. Adétìnrìn ọkùnrin àbóbìnrin. obìnrin ni Princess Adétìnrìn. ìyẹn túmọ̀ sí wípé àkọ́bí àwọn ìbejì méjèèjì obìnrin ìkẹta obìnrin. bẹ́ẹ̀ ni. ó dáa ìkẹrin. Ògúnlákàyé Ọ̀ṣìmọ̀lẹ̀ Èṣùlá Lóòkò. ìyẹn túmọ̀ sí wípé Ògún ni àkọ́bí Oòduà lọ́kùnrin. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ìkẹrin kọ́ yẹn. ìkẹrin nìyẹn. ìkarùn-ún. ìkarùn-ún ni Ifágbàmílà. Ifágbàmílà. Ajagunlá Ọ̀ràngún Léèlá. ó dáa ìyẹn ni ìkarùn-ún. bẹ́ẹ̀ ni. ìkẹfà. Sábẹ. Sábẹ òun ni Onísábẹ. bẹ́ẹ̀ ni. ìkeje. Olúpópóọlá. Olúpópóọlá. bẹ́ẹ̀ ni. ìkẹjọ. òun ni Ajíbógun lóde àgbáyé Oòrùn Àjàká Agániyẹ́yẹ́ bí ẹkùn. Agániyẹ́yẹ́ bí ẹkùn Oòrùn Àjàká Ajíbógun lóde àgbáyé. bẹ́ẹ̀ni. òun ni ọmọ kẹjọ. bẹ́ẹ̀ni òun tètè làbígbẹ̀yìn. òun làbígbẹ̀ ìjẹ́ kì í ṣe òun ni ó lọ bu òkun wá ń jọ́ sí. òun ló lọ bu òkun wá. kí ló dé tí ọmọ Oòduà kí ló dé tó fi ní kó lọ bu òkun kí ló sun dédìí òkun. bàbá wọn fọ́jú. wọ́n dẹ̀ wá rán gbogbo èèyàn kó lọ bòkun kò sẹ́ni tó rókun bu o. ṣé pé wọn ò fẹ́ lọ ni àbí wọn ò débẹ̀ àbí. èyí tó lọ kò padà Olúìwà lọ kò padà òun ló lóun wá gbèjàlẹ̀ bàbá òun tí wọ́n fi ń pè ní Àwùjalẹ̀. ìyẹn Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú òun ni Olúìwà. òun ni Olúìwà òun ló lọ bu òkun tí ò padà. àwọn ìtàn yóò wáyé mi mọ́ o gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí gbogbo ẹ̀yẹn ọmọ Odùduwà yẹ ká tún ṣe. Ọọ̀ni Ifẹ̀ kì í ṣe ọmọ Odùduwà àbọ̀ rẹ̀ ni bàbá wọn. àwọn tó jẹ́ ọmọ Odùduwà wọn pọ̀ wọ́n mọ ara wọn kì í ṣe ọmọ Odùduwà àkọlù bí àwọn dífá fún Odùduwà ni wọ́n èmi ni mo ní Ifẹ̀ ni mo nílẹ̀ Yorùbá. tẹ́lẹ̀ pápá kì í ṣe Ilé Ifẹ̀ ló ń jẹ́ Ugbomokun gbogbo Ilé Ifẹ̀ Ugbomokun Ifẹ̀ was just a very small community ẹgbẹ́ kan gbàtà kúrò ńbẹ̀ náà pè ní Ifẹ̀ Ugbomokun gbogbo Ifẹ̀ tẹ́lẹ̀ Ugbomokun Ugbo yẹn náà látọ́ wá jẹ́ ń bí. wọ́n ṣe máa sọ pé Yorùbá ti wà kó Oòduà tó dé rárá o kò yí ọ̀pọ̀lọpọ̀ wípé Oòduà àkọ́kọ́ fi ibi sílẹ̀ ó lọ sí ilẹ̀ Lárúbáwá ẹ̀yin náà wo èdè Lárúbáwá àti èdè Yorùbá ó jọra púpọ̀ púpọ̀ ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ pé bí gbogbo wa ṣe wọnú ara àwọn kan máa ń mú orí ìtàn yẹn wá mú láti ibì kan èmi padà wá Olódùmarè ló rán mi iṣẹ́ èmi ò bá yàn kankan jà iṣẹ́ tó ní rán mi ni mo wá ṣe. èmi ọmọ yín Tolúlàṣẹ Ògúntósìn Táyé mo nígbàgbọ́ pé tí ẹ̀yin ọmọ Odùduwà bá ń ṣe ìpàdé lóòrèkóòrè tẹ́ ẹ̀ ń ríra yín tẹ́ ẹ̀ ń jẹba ṣe àkọ́kọ́ lọ́dọ̀ kábíyèsí Ọọ̀ni tẹ́ bá ń gbé lọ sọ́dọ̀ àwọn tí wọ́n wá tí ẹ̀ ń gbé lọ sọ́dọ̀ wọn tí ẹsẹ̀ bá pé ẹ̀yin ọmọ Odùduwà wọ́n sọ pé ẹ wọ 16 ẹ̀yin ọmọ Odùduwà bí direct àti àwọn ọmọ Ọ̀kànbí wọ́n ní 16 ni kábíyèsí Ọọ̀ni dúró gẹ́gẹ́ bí bàbá but n táwọn èèyàn ń kà kò pé ó ń dín níbìkan á lé níbìkan á dín níbìkan á lé níbìkan ẹ̀yà ká tó kí ní ìṣẹ̀yìn ọmọ Odùduwà ẹjọ́.